Igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tí ó ti ń sá fún gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti gómìnà àná ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé tóun náà ti ń sá fún gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹ́lẹ̀. Àwọn méjèèjì wọ́n máa wà ní ìkàlẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí nínú ilé ìjọba tí wọ́n ń pè ní Aso Rock tàbí Aso Villa ní ìlú Àbújá, tó jẹ́ pé ọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ Nàìjíríà àti òṣèlú ọdún 2027 ìwọ́n tó jíròrò nínú ìpàdé ọ̀hún. Ẹ rántí pé látìgbà tí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tó ti pàdánù tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú APC nínú oṣù kẹfà ọdún 2022 fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń yọ rẹ̀ sẹ́yìn nínú ẹgbẹ́ òṣèlú APC. Kódà bàbá náà polongo òbò fún Tinubu rárá lọ́dún 2023, tó sì jẹ́ pé látìgbà náà ló ti ń jìnnà sí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ní ti Akínwùmí Àǹbọ̀dé, látìgbà tí Tinubu àti àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tó ti yẹ̀yẹ́ lọ́dún 2015 tí wọn ò jẹ́ kí ó ṣe sáà kejì ní ìpínlẹ̀ Èkó, tó jẹ́ pé wọ́n gba tíkẹ́ẹ̀tì gómìnà lọ́wọ́ ẹ̀ tí wọ́n fún gómìnà Babájídé Sanwó-Olú. Látìgbà náà nínú náà mà ti ń sá fún ẹgbẹ́ òṣèlú APC tí kò sì lọ sí gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú náà. Ṣùgbọ́n láti ẹnu ọjọ́ mẹ́ta ìyẹn Àǹbọ̀dé náà nínú tó ti ń padà sínú àwọn ìpàdé tó ń wáyé ní ẹgbẹ́ òṣèlú APC, tó sì ti ṣàbẹ̀wò sí Tinubu ní ìjọba l'Àbújá tó bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta tí wọ́n ti jọ ṣe ìpàdé. Ṣáà lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 22 nínú oṣù kejìlá ọdún yìí, the 18th of December 2025, ó ní Àǹbọ̀dé àti Ọ̀ṣínbàjò làwọn náà máa darapọ̀ mọ́ ìpàdé àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní ìlú Àbújá, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe alága ìpàdé náà. Nínú ìpàdé náà ìní Tinubu àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC iná mà ti wà ní ìkàlẹ̀, tó sì jẹ́ pé gẹ́gẹ́ bí ipò Ọ̀ṣínbàjò ọwọ́ iwájú ènìyàn náà ó wà nínú ìpàdé ọ̀hún. Àwọn tó wà nínú ìpàdé náà ní gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC, pàápàá àwọn gómìnà àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ńláńlá tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn àwọn bíi Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers, Peter Mbah ti ìpínlẹ̀ Enugu, Duye Diri ti ìpínlẹ̀ Bayelsa, Umo Heno ti ìpínlẹ̀ Akwa Ibom. Bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Delta tó jẹ́ igbákejì olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Ifeanyi Okowa náà wà ń bẹ́ẹ̀. Alága àgbà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ọ̀jọ̀gbọ́n Nathan Oyèwádà òun ló ṣíwájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti olóyè ẹgbẹ́ lọ sínú ìpàdé náà, tó sì jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ètò ààbò pẹ̀lú ètò ìdìbò ọdún 2027, pàápàá bí ẹgbẹ́ òṣèlú APC yóò tún ṣe jáwé olúborí tí Tinubu yóò ṣe sáà kejì, ìní wọ́n sọ nínú ìpàdé tí Àǹbọ̀dé àti Ọ̀ṣínbàjò tán wà nínú ẹ̀ náà.